ọ̀dájú ni Kingsley yìí o, ọ̀rẹ́bìnrin rẹ̀ ló sálàdá pa títí tí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀. Ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ ẹ́. Akolo iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers náà ni ọ̀dọ́mọdékùnrin kan ẹni ọdún 23 years ló ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ wà báyìí o, fẹ̀sùn wípé ó mú ọ̀rẹ́bìnrin rẹ̀ ọ̀sà ládàá kùtùkùtù títí tí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀. Ohun tí àtúntàrẹ́rẹ́ gbọ́ ni pé wọ́n ní ọ̀dọ́mọdékùnrin yìí ló mú ọ̀rẹ́bìnrin rẹ̀ kan lórúkọ rẹ̀ ń jẹ́ Omidan Confidence Sànní. Wọ́n ló mú ó sì ṣe ní báṣubàṣu nípa pé ó mú àdá ó sì sá ní àdá títí tí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀ níjọba ìbílẹ̀ Elche nípínlẹ̀ náà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alukoro ọlọ́pàá nípínlẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó wí. SP Grace tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ níbi àtẹ̀jáde kan èyí tó fi síta tó tẹ àtótó arére lọ́wọ́ ló ti sọ pé ọwọ́ àwọn ti tẹ ọ̀dájú ọmọdékùnrin kan tó jẹ́ afurasí ní 30 oṣù keje ọdún 2025 dáwà yìí ni wọ́n ní ọ̀dọ́mọdékùnrin kan lórúkọ rẹ̀ jẹ́ Kingsley tí wọ́n tún máa ń pè ní Power Sharp ló ṣe bẹ́ẹ̀ tó gún ọ̀rẹ́bìnrin rẹ̀ ogun ládàá ọ̀sà ládàá kùtùkùtù lágbègbè Umo lábúlé kan nípínlẹ̀ Rivers. Ṣùgbọ́n o lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ní ọmọkùnrin yìí tó ṣiṣẹ́ burúkú ìtàn lọ fẹsẹ̀ fẹ́ ó júbẹ̀ ìhòòrò tó ìsákò ní ìpínlẹ̀ Rivers. Wọ́n ní lẹ́yìn tó kúrò ní ìpínlẹ̀ Rivers tán ló tún bẹ̀rẹ̀ sí pé mọ̀lẹ́bí àwọn ọ̀rẹ́bìnrin rẹ̀ tọ́pa tó tún halẹ̀ mọ́ wọn ó tún dúnkùkù mọ́ wọn. Ó ní ṣùgbọ́n báyìí o ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ ẹ́ ó sì wà ní akolo iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Rivers tí ìwádìí sì ń lọ lọ́wọ́. Lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí àwọn fojú ọmọkùnrin ọ̀hún àwọn fi ba ilé ẹjọ́. Nípínlẹ̀ Rivers wọ́n yìnbọn pa sọ́jà àwọn ọmọ ológun méjì wọ́n rán wọn lọ sọ́run àrèmábọ̀. Ṣé ni ìròyìn kan ti gba òde báyìí ibi tí wọ́n ti sọ pé àwọn ìjà kan rògbòdìyàn tó ń wáyé láàrin àwọn Fúlàní darandaran àtàwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Taraba ṣé wọ́n ní ọgbà ọ̀nà tó yọ báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ní láìgbọ̀ tí ìjà ń lọ lọ́wọ́ ní kí àwọn ọmọ ológun kí wọ́n lọ pẹ̀tù sáwọ̀ léyìí tí ó ń lọ lọ́wọ́ láàrin àwọn àgbẹ̀ àti Fúlàní darandaran léyìí tí wọ́n ní ó ń gbóná janjanjan. Ṣùgbọ́n ṣá o àwọn sọ́jà tí wọ́n ní wọ́n lọ pẹ̀tù sáwọ̀ ní ìjọba ìbílẹ̀ Bandawa níjọba ìbílẹ̀ Karim Lamido nípínlẹ̀ Taraba ni wọ́n ti sọ pé wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti di èrò ọ̀run báyìí lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí látàrí pé lásìkò tí wọ́n fẹ́ paná aáwọ̀ tó ń wáyé láàrin àwọn àgbẹ̀ àti Fúlàní darandaran nípínlẹ̀ ọ̀hún ni àwọn sọ́jà yìí ni wọ́n forí kó ṣe pé ọwọ́n ìbọn tí wọ́n náwó síra wọn lọ́ọ́ lè bá àwọn sọ́jà yìí tó sì jẹ́ pé láàrin àwọn méjèèjì làwọn sọ́jà yìí wà. Ṣùgbọ́n báyìí o àwọn sọ́jà méjèèjì ọmọ ológun wọ́n ti di ẹbọra tí ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri látàrí pé wọ́n ti lọ ọ̀run àrèmábọ̀ wọ́n ti dágbére fáyé wọn kì í dúníyàn kó dìgbà kọ́lọ́wọ́n ọba kọ́mọ ṣàánú wa. bí ìbò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026 bí bẹ̀m̀bẹ́ àlùbami lẹ́gbẹ́ PDP yóò lu ẹgbẹ́ òṣèlú APC o. Kódà n ò ní mú ìjọba ìbílẹ̀ kan ẹgbẹ́ òṣèlú PDP ló ń sọ̀rọ̀ bí ẹni ọ̀rọ̀ dá lójú. Ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ń sọ̀rọ̀ báyìí o bí ẹni ọ̀rọ̀ dá lójú tí wọ́n sì sọ pé tó bá ti di ọdún 2026 tí ìdìbò gómìnà yóò wáyé nípínlẹ̀ ọ̀hún wọ́n ní àlùbí bẹ̀m̀bẹ́ làwọn lu ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ náà nítorí pé nǹkan ti sẹnu re gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ yìí ẹgbẹ́ òṣèlú PDP òun ló ní ìpínlẹ̀ Ọ̀ṣun.